Bí ọ̀pọ̀lọpọ̀ ẹranko ṣe ń gbé nínú igbó ni àwọn kan ń gbé lálẹ̀ odò. Wọ́n ní àǹfààní láti ṣẹ̀mí lórí ilẹ̀ àti nínú omi. Púpọ̀ àwọn ẹranko wọ̀nyí ẹranko ẹgbẹ́ wọn ni wọ́n ń jẹ. Nínú wọn ni ọ̀ọ̀nì wà. Ọ̀ọ̀nì, ẹ̀yà ọ̀ọ̀nì tó wà tó 27. Èyí tí ó pọ̀jù nínú ẹ̀yà ọ̀ọ̀nì inú odò iyọ̀ ni wọ́n wà. Gígùn ọ̀ọ̀nì tó bá tóbi tán yóò máa tó 23 nígbà tí títóbi rẹ̀ á máa tó 1,000 kìlógíráàmù. Ọ̀ọ̀nì ní ìṣesí tó lè wúlò fún ọ láti jẹ́ èèyàn. Ṣebí Elédùmarè ní agbára láti sọ gbogbo ènìyàn di olówó. Kí ló wá dé tí àwọn kan tó ṣì? Àwọn kan kọ́lé tí wọn ò gbénú rẹ̀. Bí owó náà ṣe pọ̀ tó ni, bẹ́ẹ̀ àwọn kan ń sùn ta. Ọlà wọ̀ wọ́n ní ẹ̀wù. Àwọn kan bó ṣì múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. Ṣé ká wá ní Elédùmarè dá àwọn kan láti wá jìyà láyé ni? Ta ló ráyé wá gan-an? Kò sí ẹni tí ò ráyé wá. Ojú tí ẹni tó wá sáyé bá fi wo ayé ẹ̀ ni yóò sọ ohun tí ayé jẹ́ sí ọ̀dọ̀ rẹ̀. Ayé dàbí ọjà. Tí ènìyàn bá jí lọ sí ọjà ní àárọ̀ kùtùkùtù, ọjà á pa lọ́lọ́. Ọjà tó pa lọ́lọ́ lẹ́ẹ̀kan ká tó bojú wò bojú rí. Ọjà tó pa lọ́lọ́ lẹ́ẹ̀kan àwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí wọlé ní ení tere èjì tere, ọjà ó fi kún. Bí wọ́n ṣe wá ń wọnú ọjà yìí, oníkálukú wá tà, wọ́n sì wá rà ní. Àmọ́ ọ̀nà tí oníkálukú gbà rà àti tà àti ṣe akitiyan nínú ọjà yìí ó yàtọ̀ síra wọn. Ní inú ọjà náà, àwọn ẹ̀dá ènìyàn kan wà níbẹ̀ tó jẹ́ pé wọ́n ò ní ìsọ̀ tiwọn tí wọ́n ti máa ṣe káràkátà. Àwọn míì sì wà tó jẹ́ pé nínú ọjà yìí bórí òrù ẹnu ọ̀jẹ̀ ni wọ́n. Torí bí ẹni tó jẹ́ orí òrù ẹnu ọ̀jẹ̀ ò ṣe ní ìsọ̀, kò túmọ̀ sí pé kò ní rí ire mú kúrò lọ́jà balẹ̀balẹ̀.
àwọn kan ń bẹ nínú ọjà tí wọ́n máa lọ tí wọ́n máa bọ̀ láti àárọ̀ títí dalẹ́. Èyí rírà wọn ò ní rà, èyí títà wọn ò ní tà, wọn ó sì jọ wà lọ́jà látàárọ̀ dalẹ́. Irú àwọn èèyàn wọ̀nyí ni ẹni tó wá sáyé tí kò ní kókó ohun tó wá ṣe nínú ayé gan. Wọ́n dàbí ejò tí yóò kọjá lórí àpáta tí ò ní nípa. Irú àwọn wọ̀nyí ni wọ́n ń pè ní ẹni tó sìn wọ́n wá sáyé. Orí mi má jẹ́ sìn wọ́n wá. Orí mi má jẹ́ sìn wọ́n wáyé. Àlàyé tún kù lórí ayé àti ìtumọ̀ rẹ̀. Bí ènìyàn bá fẹ́ jẹ́ ènìyàn ní ayé, kí ni àwọn ohun tó nílò láti ṣe gan-an? Ó gbọ́dọ̀ kọ́kọ́ gbà pé òun ní kókó ohun tó gbé òun wáyé. Èyí ni yóò fún ní àǹfààní láti lè sapá àti láti máa tọ ìrìn àjò àti jẹ́yàn rẹ̀. Ó tún wá ní ẹ̀kọ́ pàtàkì kan tó gbọ́dọ̀ kọ́ láti ara ẹran ọ̀ọ̀nì. Ẹ̀kọ́ pàtàkì. Ẹ̀kọ́ pàtàkì. Bẹ́ẹ̀ni. Irú ẹ̀kọ́ wo lèèyàn fẹ́ kọ́ látara ọ̀ọ̀nì? Oníbèrè ò ń ṣìnà. Ọ̀ọ̀nì. Ọ̀ọ̀nì jẹ́ ẹranko kan tó gbọ́n. Ìjẹ àti ìmu ọ̀ọ̀nì ó nira nísàlẹ̀ odò. Ṣùgbọ́n torí pé ó jẹ́ ẹranko tí ó tóbi, ó máa ń nira fún láti tètè yí ara po, ni kì í ṣe é rọrùn láti rí ohun tó fẹ́ jẹ lásìkò. Tí ó bá ti ní àfojúsùn ẹja tàbí nǹkan tó fẹ́ jẹ lálẹ́ odò, kó tó lóun yí ara tàbí sáré súnmọ́ nǹkan náà ó ti lọ. Ó wá rò ó lọ́jọ́ kan pé ọgbọ́n wo ni òun lè dá tí ìjẹ ìmu òun ó fi rọrùn. Yóò wá ṣeré wá sí òkè odò. Yóò wá la ẹnu rẹ̀ sílẹ̀. Lẹ́yìn tó bá lẹnu ẹ̀ sílẹ̀ yìí ní àwọn kòkòrò bíi oyin, agbọ́n, tata, eṣinṣin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló fi máa bà lé orí ahọ́n rẹ̀. Wọ́n máa fa adùn tó ń bẹ lórí ahọ́n ọ̀ọ̀nì pẹ̀lú èrò pé àwọn ń jẹun. Bí wọ́n ṣe ń fa adùn orí ahọ́n ọ̀ọ̀nì yìí, ìnira ń mú ọ̀ọ̀nì ṣùgbọ́n yóò mú mọ́ra láti mú àlá rẹ̀ ṣẹ. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí ọ̀ọ̀nì bá ti ṣe àmúmọ́ra, tí gbogbo àwọn kòkòrò yìí sì ti pọ̀ ní orí ahọ́n rẹ̀, yóò pa ẹnu dé mọ́ wọn, yóò yípo ara, ó dé ìsàlẹ̀ odò. Tó bá ti wá dé ìsàlẹ̀ odò, yóò wá la ẹnu rẹ̀ sílẹ̀. Omi ó ṣan gbogbo àwọn kòkòrò yìí sílẹ̀ láti orí ahọ́n rẹ̀. Gbogbo àwọn kòkòrò yìí wọ́n ó ti dòkú. Wọ́n wá máa léfò ní agbègbè ibi tí ọ̀ọ̀nì dúró sí. Àwọn kòkòrò yìí ni yóò máa pe ẹja tàbí àwọn oúnjẹ míì wá sí agbègbè ibi tí ọ̀ọ̀nì wà, pẹ̀lú èròǹgbà pé àwọn rí jíjẹ. Jíjẹ ni wọ́n máa jẹ títí tí ọ̀ọ̀nì ó fi máa mú wọn ní kọ̀ọ̀kan èjèèjì. Ẹ wo ìnira tí ọ̀ọ̀nì rí kó tó di pé ó rí àwọn kòkòrò yìí gbé dé ìsàlẹ̀ odò. Kọ́ ẹ̀kọ́ látara ọ̀ọ̀nì, torí afárá ìgbín là á tọ̀ débi gíga. Kọ́ ẹ̀kọ́ látara ọ̀ọ̀nì, torí afárá ìgbín là ń tọ̀ débi gíga. Ènìyàn tó bá fẹ́ jẹ́ èèyàn láyé, ó gbọ́dọ̀ ní bá a ṣe pa nǹkan mọ́ra, torí ojú ọ̀nà ọ̀la kò dán. Ẹ ṣeun.